ní báyìí a máa bá àwọn ìkàn tí wọ́n wà níbi ayẹyẹ náà sọ̀rọ̀ ní ẹyọ òṣọ̀kan kí àwọn náà kan lè sọ bí inú wọn ṣe dùn tó láti ní gómìnà tuntun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní báyìí àtò ara àwọn orí adé ni a ti bẹ̀rẹ̀ láti máa bá àwọn ìkàn ńláńlá tó wà ní ibi báyìí sọ̀rọ̀ máa bá wa ká lọ. Àǹfààní àwọn èèyàn tí ó wò wá nílé ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín lẹ́ẹ̀kan. Ṣé o ṣe máa bèrè nǹkan? Olúwo tilẹ̀ ìlú ObaAbdulrasheed Adewale. Kábíyèsí wọ́n búra fún gómìnà tuntun ní ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí. Báwo ni ó ṣe rí gan lára gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn ará ìlú Akanbi? Wọ́n náà rí bí èrò ṣe pọ̀ tó. Ọlọ́run ló ṣe ìyanu. Ẹ̀dùn àbọ̀ ṣé dáadáa ni? Telu wọ́n náà rí bí èrò ṣe pọ̀ tó. Àdúrà lágbà fún gómìnà tuntun wípé kí Ọlọ́run fún ní ọgbọ́n ìmọ̀ àtòyé kábíyèsí Ọlọ́run tí yóò fi ṣèjọba yìí. Àwọn ọ̀rọ̀ tí gómìnà tuntun yẹn sọ àwọn nǹkan tó dáa ni, àwọn nǹkan tí a gbà ń pé tó bá múṣẹ yóò ṣe aráàlú ní oore. Àdúrà mi fún ni pé ó ṣoríire kí ìgbà tiẹ̀ kó tù wá lára ká dẹ̀ rí bá ti ṣe kárọ̀ náà kí gbogbo aráàlú kára tù wọ́n. Gbogbo ohun tẹ́mi máa ń wá ní kára tu aráàlú. Ìgbà tí gómìnà Ọlọ́run jẹ́ kó tu aráàlú, Ọlọ́run ó sì fún lọ́gbọ́n àtòye tí ó fi lè ṣe tí ó fi lè ṣàṣeyọrí ní tàǹfẹ́. Lábẹ́ tó wá ní ìmọ̀ràn yín fún gómìnà tuntun nítorí èròǹgbà àwọn aráàlú ó tóbi púpọ̀ gan. Gómìnà tuntun ti sọ pé ohun tóun ń fẹ́ òun ní pé òun ó súnmọ́ aráàlú dáadáa, òun ó bá wọn ṣe. Mo sì gbà ń pé èèyàn bá ti sọ̀rọ̀ ó sì jẹ́ ẹni tí ó múṣẹ pẹ̀lú gbogbo ohun tí ó sọ tí gómìnà sọ. Mo mọ̀ pé ara ó tu aráàlú, ó lóun ó súnmọ́ wa, ó tún sọ mọ́ òun ó fún wa ní autonomy, local government autonomy. Gbogbo àwọn nǹkan tó lóun ó ṣe ìpáwọ̀ èmi ò tí ì mọ̀ gómìnà tuntun tẹ́lẹ̀, mọ̀ nígbà tó ti dé nísìn á wà mọ̀ tí yóò ṣe fún wa. So òun kálukú ló nígbà tiẹ̀, a sì fẹ́ jẹ́ kí gbà ọ̀tún kó mọ̀ tù wá lára. So àgbà pé lágbára Ọlọ́run ìgbà tiẹ̀ yóò tù tọmọdé tàgbà ní Ọ̀ṣun ní àárọ̀.